kí yín ẹ tún káàbọ̀ sórí Kókó onúwé ìròyìn wa fún ti ọ̀sẹ̀ yìí. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ó darapọ̀ wá lórí Kókó onúwé ìròyìn wa fún tọ̀sẹ̀ yìí, ẹ bá wa subscribe, bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa tẹ notification bell kẹ́lẹ́ jẹ́ notification ọkọ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wọn wá. Kókó onúwé ìròyìn ti ọ̀sẹ̀ yìí ó náà látún mú wá fún yín. Ìjọba orílẹ̀ Nàìjíríà ti pàṣẹ wípé gbogbo àwọn alápatà ẹran tàbí màálù tàbí adìyẹ títí kan àwọn alápatà ẹja, gbogbo owó tí wọ́n bá pa lásìkò ọdún pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ yìí tí wọ́n bá tà fún àwọn ènìyàn ní kí wọ́n mú ìdá 10% wá fún ìjọba. Ọmọdékùnrin kan ní ìlú Ifẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣèyí Adédoyin ló ti ṣe bàbá rẹ̀ ní ìjàmbá o látàrí ọ̀nà àtìlà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìjọba orílẹ̀ Nàìjíríà ti pàṣẹ pé gbogbo àwọn alápatà adìyẹ, ẹran, màálù àti gbogbo àwọn ẹlẹ́ja pátápátá o ni wọ́n gbọ́dọ̀ san ìdá 10% gbogbo tí wọ́n bá pa nínú àsìkò ọdún pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ lè tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí, pé torí wípé àwọn owó tí wọ́n bá pọ̀ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n bá wá ra adìyẹ tàbí ẹja fún àwọn ẹbí àti àwọn ará wọn láti ṣe pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún yìí, òun náà ni wọ́n gbọ́dọ̀ fi ìdá 10% ránṣẹ́ sí ìjọba. Ní ìlú Ilé-Ifẹ̀ òun náà ni ìjàmbá ńlá yìí ti ṣẹlẹ̀ o nígbà tí ọmọdékùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣèyí Adédoyin ṣe gbogbo àwọn Adédoyin ni oníwà ibi ni. Tẹ́ bá rántí Adédoyin kan náà ti gbẹ̀mí èèyàn rí, èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀, ìwé ìròyìn ló ní kí n kà á káwọn èèyàn kí wọ́n gbọ́. Ṣèyí Adédoyin tó jẹ́ ọmọ ọdún 23, òun náà ni ó fi bàbá rẹ̀ o tó sì bu ẹsẹ̀ ẹran bàbá rẹ̀ látẹ̀yìn. Bàbá ṣàlàyé wípé níṣe ni ọmọ òun àti Alfha, ẹ̀yin Alfha ẹ tún dé, Alfha Omega ìwọ ni yín, àwọn Alfha wa ó dọwọ́ yín, ẹ ti bà nǹkan jẹ́ jìnnà. Ó ní níṣe ni bàbá yìí ní pé ní ọmọ òun àti Alfha rẹ̀ ni wọ́n tọ̀ wá pé kí òun wá lọ ṣe àdúrà sí ṣọ́ọ̀bù eléyìí tí òun ṣẹ̀ṣẹ̀ gbà. Bàbá ní owó ara òun náà ni òun fi ra epo sínú ọkọ̀ àbí inú masínì ọmọ yìí tí wọ́n sì gbé òun. Ó ní ọmọ yìí ra ọlẹ̀ pé kí òun jẹ́ o, jíjẹ tí òun jẹ ọlẹ̀ òun náà níbi tí òun mọ̀mọ́. Kété tí òun tají òun rí pé níṣe ní ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà ní ara òun. Nígbà tó òun tajú kan òun rí pé wọ́n ti bu ẹran ara òun lọ. Gẹ́gẹ́ bí ẹni tí ó kúròyìn ọjọ́ sọ pé gbogbo ìwádìí láti rí ọmọ òun náà ló já sí pàbó tí wọ́n sì pe ọmọ òun tí kò sì gbé ìpè bàbá rẹ̀ mọ́. Ẹ̀rí wípé eléyìí ó tún ga jù. Bàbá tó bímọ tó wò pé ó yẹ kó wọn jẹ́ ń jọmọ, dandan ní fún gbogbo abiyamọ kí wọ́n jẹ́ ń jọmọ. Bàbá yìí fẹ́ jẹ́ ń jọmọ ni tó mọ̀ pé ó ń jọmọ tó ń jẹ yìí yóò padà wá ṣe àkóbá. Gbogbo alábiyamọ pátápátá a ò ní torí ọmọ, a ò ní dẹni àgbégbìn, a ò ní torí àwọn ọmọ wa, wọn ò ní gbé wa gbìn láṣẹ Ọlọ́run. Gbogbo wa la sì gbàdá pé ká jẹ́ ń jọmọ, a sì jẹ́ ń jọmọ lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin Alfha, ẹ̀yin Alfha, ẹ̀yin Alfha dẹ́ẹ̀dẹ́ mìíràn, torí pé Ifá jẹ́ ó yé wa wípé a ò gbọ́dọ̀ fọmọ eku bọrí fún ọmọ eku, a ò gbọ́dọ̀ fi ọmọ ẹyẹ bọrí fún ọmọ ẹyẹ, a ò gbọ́dọ̀ fi ọmọ ènìyàn bọrí fún ọmọ ènìyàn. Níbo ló wà nínú ìwé Bíbélì àti Báíbù wípé níṣe ni kí ẹ máa bu ẹrẹ yàn, ṣùgbọ́n a ò mórúkọ Alfha òun o. Ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá sọ pé orí kan báyìí a máa múni bu ìgbẹ̀rú. Ìdí nìyí tá a ṣe ń pe gbogbo ẹ̀yin àlèwúlà máa wù tí ẹ jẹ́ ògbóǹtarìgì nínú Alfha wípé eléyìí ó yẹ kí ẹ mójú. Tẹ́ bá rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun náà ni mímú àwọn Alfha, mímú wọn síkún ló bẹ̀rẹ̀ sí ní jẹyọ. Bọ́ọ̀n gẹ́gẹ́ fúnra wọn ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. Kí lorúkọ ọmọ tó ṣiṣẹ́ yìí? Ẹbí Ṣèyí lè mú bí nǹkan mi. Ẹlẹ́bí. Bọ́ ọmọ mi ni last born mi ni. Last born yín ni. Ó tó ọmọ ọdún mélòó báyìí? 23 years. 23 years. Ó dẹ̀ wá síbí lánàá àtàfà. Bẹ́ẹ̀ ni sá. Ó wá bá inú ilé. Ọmọ mi àpapá kí mi inú mi dèrè sọ́fẹ̀sẹ̀ ń débé ni. So wọn àtàfà yẹn náà wá jọ gbé yín. Náà gbé mi ó kí láàbọ̀ ṣàdúrà. Ok, níbi ilẹ̀ tí ó ní. Yìí sílẹ̀. Ṣọ́ọ̀pù ni. Ok. Fẹ́ máa ṣe wẹ́dà náà bẹ́ẹ̀. Ok. Kí n ṣàdúrà fún un. Ok. Nígbà èdè bẹ́ẹ̀ ló dẹ̀ ra mẹ́mẹ́ àtẹ̀wà ike dáàdì mi ẹ̀ ti parí. Ok. Ẹsẹ̀ bá pé bẹ́ẹ̀ náà jọ débé. Ok. Ẹ wá jẹ mẹ́mẹ́ yẹn. Mo ti rí epo sí mọ́sínì rẹ̀ bẹ́ẹ̀ mo ká di bara mi bẹ́ẹ̀. Lẹ wá rí i pé wọ́n ti rẹ́ ara yín. Mo ká bara mi bẹ́ẹ̀ èmi gan mọ̀ wọ́n jẹ káàtún sílẹ̀ ń bolẹ̀ jẹ tí ń wá. Lẹ wá rí i pé wọ́n ti rẹ́ ara yín wọ́n ti rẹ́ lọ. Adé pé nọ́mbà ọmọ látànà báyìí ó lóun bọ́ ìdẹ̀yọjú mọ́. Adúpẹ́ láàárọ̀ náà nọ́mbà ẹ̀ sùsọ̀fù níbi tó ń gbé sẹ́ẹ̀ tí wà lọ́bẹ̀.
ṣé mo ti kí n bá lè kó bàtà ìgànnù mi àbádùn. so ààrẹ ti mú yín bẹ́ẹ̀ ṣe wá ẹ̀. irọ́ ẹsẹ̀ yìí ni. ẹsẹ̀ yìí ni ẹ lè gbé mọ́ kò ṣeé gbé mọ́. ẹsẹ̀ gbé mọ́. ó dà Ṣèyí Adédoyin wọn ló kọ́ṣẹ́ wẹ́dà nílé Ifẹ̀. èyí ẹsẹ̀ yẹn. bàbá ẹ lè dájí o ẹgbọ́wọ́ kò ń bẹ́ẹ̀. ẹgbọ́wọ́ ilé ń bẹ́ẹ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí láṣẹ Elédùmarè ọmọ wa ò ní pa wá torí pé àwa náà ò ní sìrìn níbi ìbèbí tí ọmọ wa tí yóò ti pa wá títí di ọjọ́ mi tá a tún máa pàdé ní Kókó níwèé ìròyìn ó dìgbà kan náà tí èmi àti yín tá a tún máa pàdé ire o.